Ọmọdé Adédáwọ̀ èké mo tẹ́lẹ̀ o kọ́ lè gbé. Ẹ̀gẹ́ẹ̀dì rẹ ọlọ́run ẹ̀gẹ́ẹ̀dì rẹ ẹ̀rọ wọ̀. Ẹ wo kí n tó kọ́kọ́ sọ nǹkan kan ẹ jọ̀wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà nílé tẹ́ ń wò wá ojú yín ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò sì ní di bákan náà oore làwa náà ó mọ̀ ọ́n rí ẹ bá ń lọ sí ìkànnà abala àríwísí eyín comment section ẹ mọ̀ bá ń tẹ congratulation ìtẹ̀lẹ̀lẹ̀ icon congratulation kọ́lé osoma ìbọ̀dá ó dá mi lójú pé orin tí ó mọ̀ bọ́ sí Ibrahim Yekini lẹ́nu ni pé tí n bá rántí ibi tí mo ti wá tí bá rántí bí mo ṣe ń bà bọ̀ àní tí n bá rántí ibi tí mo ti wá tí n bá rántí bí mo ṣe ń bà bọ̀ máa gbójú sókè máa gbára ilẹ̀ máa máa dúpẹ́ fọlọ́run mi tàbí kó tún jẹ́ pé lè ní ó bọ́ sí lẹ́nu pé tó bá jẹ́ nìyẹn ni wọ́n á ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ nìyẹn ni wọ́n á ti sá lọ onídúró mi ẹ ṣeun o tí túmọ̀ sí pé onídúró Ibrahim ọlọ́ni tó bá jẹ́ nìyẹn wọ́n á ti sèrè mú sẹ́ẹ̀rì tí àsìkò ẹ̀ bá dá tó bá tó kò sí ẹnìkankan tó lè dá dúró ọlọ́run ègéènì rẹ̀ ọlọ́run ègéènì rẹ̀ ó mà tó ti ṣẹlẹ̀ kọ́lé osoma ìbọ̀dá eyín Ibrahim Yekini ó máa ti ṣe ń ribiribi ọlọ́run mà tún ti gbéṣẹ́ rẹ̀ dé kọ́lé osoma ìbọ̀dá ilé ayé àsìkò ẹnìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni báyìí bá a ṣe ń sọ̀rọ̀ ẹ má jẹun fi ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ ejò torí pé ejò náà ògùn bá a ṣe ń sọ yìí ọlọ́run tún ti dá Ibrahim Yekini èyàn tí gbogbo àmọ̀ sí ìtẹ̀lẹ̀lẹ̀ icon ọlọ́run tún ti dá lóhùn ó ti ra ilé tó yẹ pé ilé tí ẹ máa ní pé ilé àwòsífìlà ẹ mọ àwọn ilé tí àwọn bàbá wa máa ń pè ní ilé àwòsífìlà ilé tẹ̀yìn ó gbòrí òkè báyìí tí ó mọ̀ wó lọ tí sì fìlà ó sì jábọ́ látẹ̀yìn òun lọ́lọ́ ń ṣe fún un ń tu gbogbo pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bó o la sì mọ̀ pé Ibrahim Yekini ti ra lé ẹ wo mo kọ́kọ́ ń bọ̀ ná ẹ kọ́kọ́ wo ọlọ́run ègéènì rẹ̀ ẹ kọ́kọ́ wo fọ́nrán ilé kékeré Ibrahim òun àtọmọ rẹ̀ ibi tí wọ́n ti ń dọ̀wẹ̀kẹ́ mọ́ ń bọ̀ náà ẹ má lọ ibi kankan ń gbé yín tàbáyé. erin wo ya ẹ̀yin ọmọ awo ẹ mọ̀ ńlẹ́ o. erin wo ya ẹ̀yin ọmọ awo ẹ mọ̀ ńlẹ́. kámú gẹ́gẹ́ lu gẹ́gẹ́ ní sáwọn lóde Ẹ̀gbá. kámú gẹ́gẹ́ lu gẹ́gẹ́ ní sáwọn lóde Ìwó. adé afúnkọ́lé oṣó ọmọ oṣó gbèmí. adé afúnkọ́lé oṣó ẹ̀gbọ́n oṣó Bọ́lá. ìkan lára àwọn ọmọọṣẹ́ ìtẹ̀lẹ̀dẹ̀ icon eyín Olúwakẹ́mi Àpèsìn tí gbogbo wa mọ̀ sí ìyá Sẹ̀bílì tàbí Kẹ́mítì ó ló bọ́ sí kànnì ayélujára ló bá ọ̀gá rẹ̀ ló bá dunnú ló bá yọ̀ ẹni yíyan sẹ́ mọ̀ pé ẹni ó bá bó oníire yọ̀ ìrètí ẹ̀ náà yóò tẹ̀ ẹ́ lọ́wọ́ bó o ló ṣe kọ́ síbẹ̀ ẹ jẹ́ n sáré kà á fún yín kí n tú lédè àbínibí ẹ má gbàgbé ẹ máa lọ sí comment section báńkẹ́ ẹ máa tẹ congratulation kẹ́ ẹ̀ sì máa share fídíò ẹni ọba bó oníire yọ̀ ìrètí ẹ̀ náà ó tẹ̀ lọ́wọ́ ẹ já bó ń re yọ̀ o kí ìrètí àánú ò lè tẹ̀ wá lọ́wọ́ o ẹni tó lọ́n bá ṣoore fún kábàáyọ̀ ni o tí ẹ̀ ń bá ń ṣe tánà di ẹni tó lọ́n ṣoore fún àgbẹnukú ní ọ̀pẹ ni náà o ó yá ẹ jẹ́ n sáré kà á. Kẹ́mítì bọ́ sí kànnì ayélujára rẹ̀ ó fi fọ́tò eyín àwòrán bíi 10 eyín ilé tí Ibrahim tó ṣẹ̀ṣẹ̀ rà ó wá kọ́ síbẹ̀ ó ní this is big eléyìí tóbi big congratulations to my father ó ní congratulations ńlá fún bàbá mi Ibro Àyìndé ó tún wá pè bí ṣe mọ̀ pé ó ní Ibro Àyìndé God did that grace ó lọ́lọ́run ló ṣe eré eléyìí tó bá dọ́mi ènìyàn ni á ti ṣèrè gan hard work ó ní iṣẹ́ takuntakun and consistency àti kéèyàn máa dúnrí mọ́ nǹkan we always show up ó ní kò sí ní ẹni tí bá ń ṣe nǹkan tó jẹ́ pé sàǹtẹ̀ra máa ń ṣe tó bá yá yóò rí rìsọ́ọ̀tì ẹ̀ ló délẹ̀ fún Ibrahim ó ní I celebrate you deeply ó ní ọ̀gá mi mo mọ̀ bá yín yọ̀ mo bá yín dúpẹ́
from the little beginning ẹ̀yin náà mọ̀ pé Kẹ́mi T wọ́n ti jọ ń bọ̀ ọjọ́ ti pẹ́ tí bá rántí ibi tí mo ti wá tí bá rántí bí mo ṣe ń bà bọ̀ máa gbójú sókè máa gbára ilẹ̀ máa dúpẹ́ fọlọ́run mi. Orin tí ó mọ̀ bọ́ sí Ibrahim Yekini tí ó mọ̀ bọ́ sí lẹ́nu ni ó wá ní pé of greatness God has been faithful Ọlọ́run dúró tì í gbàgbàgbà. This beautiful home in Lekki a jẹ́ pé òun ló já mọ̀ pé ibì kan tó wọ́n jù nínú Èkó ló ra lé sí ìyún nínú Lekki phase one tó wà ní. It's just a sign of bigger thing coming. Ó tún ní in tó tún ń bọ̀ lẹ́yìn eléyìí in tó tún lágbára ni tí ó tún káyà tí ó tún ká industry láyà. You deserve it all and more. Ó ní ọ̀gá mi ẹ deserve eléyìí ẹ tún deserve tó tún jù báyìí lọ. More blessing olórí ọ̀tún ó tún wọlé bọ̀. More expansion ẹ tún ra tó tún jù báyìí ẹ tún rà lọ. More success oore yóò tún wọlé always ní gbogbo ìgbà. Congratulations baba the main Kọ́lé Oṣó ó wá kí ó ní congratulations. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin náà ẹ̀já bá Ibrahim ẹ̀já bá dúpẹ́ ká bá yọ kóore tí a náà kó lè tẹ̀ wá lọ́wọ́. Ẹ lọ sábàlá àríwísí ẹ tẹ congratulations fún Ibrahim Kọ́lé Oṣó my brother. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ fi tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tó ṣe bá dé èyàn lóṣù January sẹ́ẹ̀mọ́ tí Kọ́lé Oṣó ṣe ó ra mọ́tò ńlá méjì ló fi ṣe báàdì rẹ̀. Ẹ̀yin náà wo orí ńlá tá a bá ní kàkà ní oṣù kínní oṣù kejì oṣù kẹta rèé láàrin oṣù kẹta síra wọn ló tún ti ra lé tuntun. Ẹ rí i pé oore Ọlọ́run lélẹ́yìí. Mo sọ fún yín mo ní tó bá jẹ́ nìyẹn ni wọ́n á ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ nìyẹn ni wọ́n á ti sá lọ. Onídùúró mi ẹ ṣeun o tí jẹ́ pé onídùúró Ibrahim Yekini onídùúró rẹ̀ Ọlọ́run ni. Tó bá jọ́mi ènìyàn ni á ti ṣèrègùn tó bá jọ́mi ènìyàn ní ńkọ́ á ti fi sọ̀rọ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé industry ẹnu wọn ò bó ń bẹ̀ tí wọ́n bá ṣoore fẹ́nìkan kétékété kí á mọ́sá lẹ́ẹ̀tì gbọ́. Àbádúpẹ́ àbáyọ̀ congratulations Ibrahim Yekini. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ má gbàgbé ẹ share fídíò yìí kó kan ara lé kó kan ara oko kó kan ara àwọn tí wọ́n fẹ́ Kọ́lé Oṣó my brother tí wọ́n fẹ́ bá ayọ̀ tí wọ́n fẹ́ bá a dúpẹ́ kí gbogbo yín náà kẹ́ ẹ máa kọ congratulations. Oore tiwa náà kò ní pẹ́ tí ó fi tẹ̀ wá lọ́wọ́. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Kọ́lé Oṣó tún ti fìmí ìsíkànnì ayélujára tó tún ti ń lọ.